The youth leader, Eyinwa Ijebu,
Orúkọ yín mà. Chief Mrs. Eyinwa Ijebu ìyálóde of Eyinwa Land. Ẹ̀wọ́ lẹ fàgbà. Àwọn tó jẹ́ pé Ẹ̀wọ́ lẹ fàgbà. àgbègbè yìí kò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn. Ọba méjì ló ń jẹ ọba nígbà Ìwà àti Bájọ látìgbà tí Eyinwa ti ń jẹ Eyinwa. Bí ogun ṣe ń kó gbogbo òlù bí Eyinwa ṣe kéré tó yìí, wọn kó Eyinwa lórí. Tí àgbẹ̀ ń bẹ lọ́wọ́ tí àgbẹ̀ ń gbà àdúrà ìpè láìpẹ́ láì jìnnà ìbálẹ̀ wọn la ṣẹ̀ṣẹ̀ fi ń jẹ Eyinwa. Mr. Ọ̀ṣọ́kọ̀yà pásítọ̀ Ọ̀ṣọ́kọ̀yà tí Ọlọ́run máa fi adé wọn lórí láìpẹ́ láì jìnnà tí gbogbo ìlú Eyinwa tí àwọn olóògùn tí a yàn nínú ọdún tó kọjá lọ gẹ́gẹ́ bí ìbálẹ̀ ọ̀ṣọ́ Eyinwa Land. Àwa máa ṣe ọjọ́ ọdún náà la máa ṣe tẹ̀lé. Inú wa dùn, ọkàn wa balẹ̀. Eku á máa ké bí eku nílùú èèyàn. Ẹyá máa ké bí ọmọ ènìyàn. Ọmọ ènìyàn máa wọ̀ bí ọmọ ènìyàn. Ayé wa pẹ́ lórí bàtà pẹ́ lẹ́sẹ̀ tó bá lẹ̀ wá. Èmi tí mo wá jẹ́ ìyá àjọ ojú kan náà. Wọ́n ní wá mi tì ó. Olórí ọ̀dọ́. Ọmọ ènìyàn wọ́n ní kó kú ọ̀rẹ́. Wọ́n ní kó lúwo tì. Wọ́n ní wá pẹ́ lọ́sọ̀. Gbogbo àwọn ọmọ ìlú báyìí àníwá wò sí. Ilé Eyinwa túbọ̀ gbùjọ o. Gbogbo ilé iṣẹ́ àwọn alálẹ̀ nínú Eyinwa. Ẹ̀sìtá ìpínlẹ̀ ìjọba ọmọ ìlú Eyinwa gbà. Táǹtò kò ní rọ́. Kò dẹ̀ nífẹ̀ẹ́ rọ́ dànù. Ṣé òun nìkan ni kò ṣé òun nìkan náà? Ó tiẹ̀ máa lọ kọ́ ẹlòmíì tí wọ́n ti mọ̀. A rí pé ẹ̀yin olórí ọ̀dọ́ ló jókòó pẹ̀lú yín. Mo bọ̀. Àṣẹ wà. Eyinwa Ijebu exclusive from. What's up now? Everywhere in the world, and you check it.